وإذا رضيت حتى كانت منها ما في علمك وزنة وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامع كلماتك وتعلمني جوامع كتابك وتفسير آياتك بحلمهن نحن نزلنا بالوعاء وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بما ولاية ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. Jàmáà ní gbogbo orílẹ̀ ayé báyìí tí a ti ń wòra wa tá a sì ń gbọ́ra wa a dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. Allahumma lakal hamdu bima khalaqtana wa razaqtana wa hadaytana wa 'allamtana. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim arrahmanir rahim. Báwo lèyàn ṣe dúpẹ́ fọ́lọ́run? A lọ gbé àwòrán àwọn nǹkan tó ṣe wá láàdúgbò fún lórí ẹ̀. Alhamdulillahi rabbil alamin alhamdulillahi rabbil alamin. Yóò burúkú ni yóò jẹ́ ẹ̀ka tí òun dáadáa ìnáwó. Kéèyàn ní mo dúpẹ́ fọ́lọ́run kan lórí kí ni pé kò yé mi. Ọmọ tó ń ṣe.
رب العالمين الحمد لله رب العالمين. ọkàn bẹ alẹ́kùnlé ha lórí gbogbo ṣe sí ni wọ́n máa dúpẹ́ fún ọ náà. ṣùgbọ́n èèyàn ṣàlàyé ẹ̀ lórí kíni. الرحمن الرحيم مالك يوم الدين الرحمن الرحيم lórí kíni lórí kíni. اللهم ربنا لك الحمد بما خلقتنا. adúgbò fún wọn lọ́wọ́ adúgbò fún ẹ lórí bó tiẹ̀ ṣe dá wa bó tiẹ̀ ṣe dá wa yìí gan tó dá wa ọpẹ́ ni fún wọn náà lórí ẹ̀. الحمد لله رب العالمين الرحمن الرحيم خلقت العبادة خلقت العبادة على ما علمت على ما علمت ففي علمه يجري فتاوى لمسلم bó ti dá wa yìí náà là ń dúró sí. خلقت العبادة على ما علمت bàbá ọ̀dáwọ̀ ẹ̀dá kan dáwọ̀ lẹ́rẹ̀kọ́ àwọn èèyàn bá wà pa. wọ́n náà lọ dáwọ̀ ẹ̀dá táwọn ẹ̀jẹ̀ wọn náà fẹ́ sáfà ní táwọn ń lò wọ́n. nínú náà ní káwọ̀ wáyé lẹ́jà káwáyé ní pẹ̀lú gbogbo wọn gbogbo ayé. خلقت العبادة على ما علمت ó náà káwáyé lẹ́sìn gbogbo wọn káàkiri. aságbàṣẹ wáyé ọjọ́ wa ní èèyàn lọ́kọ́ni kàrọ́ọ̀mù náà bá ní àyẹ̀. àwọn lọ gbé àpọ́nlé fún àwọn lọ fún ní àpọ́nlé jù nínú tó ọ̀dá. àwa èèyàn ọmọ àrọ́mọdọ́mọ lẹ́bẹ̀ àádà àwa lọ fún ní àpọ́nlé jù. àságbà mẹ́rin òjòjò fún àpọ́nlé kí láti fún ọ̀rọ̀. خلقت العبادة àròjò على ما علمت wọ́n lọ sáfìsà náà. àwọn ọlọ́run ìjà àti mú wa òfin pé kọ́ rẹ lọ́rùn. wọ́n ló ṣe jẹ́ fún wa khalaqtana wa razaqtana bima khalaqtana wa razaqtana. ففي علمه يجري فتاوى لمسلم wọ́n bá rọ́dọ̀ wọ́n àdó ìtànà ọtún wá ní ọ̀wọ́ fi ámànà àwọn mi ò mọ̀ náà tí wọ́n bá ṣe ọdún tí wọ́n ní ìsìn wọ́n bá lura wọn ní ẹranko. wọ́n kó ìdúró wọn tí wọ́n bá ti dára wọn kò tí ì sin ọlọ́run tí wọ́n. خلقت العبادة ìjọba bá sọ ọdún àkísà ni wọ́n wọ̀. على ما علمت wọ́n tún bá fọ òkè pé àjọ wèrè. ففي علمه يجري فتاوى لمسلم ó wá fi ámànà ọ̀nà tó kọ́ ló fi ámànà ọ̀nà láti rí ọdún wọn náà. خلقت العبادة على ما علمت olùkọ́ bá ti ń sẹ̀ lóòótọ́ ọ̀nà pẹ́lẹ́ sẹ̀ ní wà. ṣùgbọ́n kan bẹ kékeré kò sí ọlọ́run rárá. ففي علمه يجري فتاوى لمسلم wọ́n á lẹ́mtà náà. adúlọ́ fún wọn náà lórí ìmọ̀ tó fi mọ̀ wá. tó o ṣe wá ní àkókò bá lọ wà á lẹ́mtà náà. fúnra wọn náà kò fún wa ní ìmọ̀ kò jẹ́ ká mọ̀ ọ̀tún yàtọ̀ sósì. àgbẹ̀bẹ̀tọ̀ lẹ́lẹ́dàá ọgbà ìrọ̀kù dára wọn ni kò mọ bá àwọn òṣèlú mọ̀ bá. فمنهم شقي ومنهم سعيد wọ́n bá tó ń sọ mẹ́rẹ̀ wọ́n ló wá là wá. a ti rí oríṣiríṣi nǹkan tó lè pa wá ọ̀jẹ̀ kó pa wá nì. ọ̀là àpòrò àárẹ̀ lọ́sàn-án àárẹ̀ lórí orí bẹ́ẹ̀ni lásìkò lọ́wọ́ bá dáyà èyí rere bọ́ọ̀bẹ tó sì dára tó bá dára àbí tí ó jà lọ bá yóò kàlẹ́ bọ́ọ̀lù ló bá pé ẹ̀jẹ̀ ti dà ní ìwò
nǹkan ti ṣe kí lè tó kó rọrùn. ومنهم قبيح ومنهم حسن. tí ìbá ti kọ́ ló ń là wá lónìí gbogbo tó lè pa wá láti owó rà táìsì tí yọ̀ ní ikú akosílẹ̀ rẹ̀ àárín lórí ẹ̀ tó lè yẹ lórí tí ó pàdánù gbogbo náà la kó sí kèké àlè lẹ́rọ bá fáànù mọ́ ìgbèrí láti máa yí fáànù gbogbo nǹkan la kó sára mẹ́rin láti náà sọ̀rọ̀ méjì lásán tó wà lórí ẹ̀kọ́ kí láti bọ̀ lọ. حمدت الله ربي إذ هداني إلى الإسلام والدين الحنيف. لك الحمد بالإسلام. الحمد لله. Ọlọ́run àṣàkóso tẹ̀ sí àdé mùsùlùmí àdáwọ̀ àkùrọ̀. حمدت الله ربي إذ هداني Òfin wá sínú òjọ́tọ̀ fún oṣù Ramadan. إلى الإسلام والدين الحنيف. Òfin wá sínú òjọ́tọ̀ fún oṣù Ramadan. Oṣù Abiyì. Àwa mùsùlùmí. لك الحمد بالإسلام والقرآن. Ọpẹ́ ni fún wọn náà pé àwa lọ jọ wà lùkùránì fọ́. حمدت الله كل دستور كل دستور سواه باطل لا تضلوا فالضلالة فنار. ó fọ́ ní kùránì tó ga. ذلك القرآن لبراس الهدى ومنار لجميع العالمين فيه خير الدين والدنيا فيه ما كان وما سوف يكون. كل دستور سواه باطل لا تضلوا فالضلالة فنار. Ó gbé Al-Kùránì fún wa. Ọtún wá sí wa lẹ́ni tí ó kọ̀ sí Al-Kùránì. ذلك القرآن نبراس الهدى. اجعله أمامه قاده إلى الجنة. Gbogbo ìdá tó gbé Kùránì síwájú. Kùránì ni ó fà ń tẹ̀tẹ̀ tí ó fi ní ìjọba Ọlọ́run. ومنار لجميع العالمين. Bẹ́ẹ̀ni wọ́n kọ́ méjì aláwọ̀ wọ́rọ́ àwọn. Bẹ́ẹ̀ni wọ́n gbé Kùránì sẹ́yìn. Tó ló wò ní lu ọ̀rọ̀ Kùránì sáàkà wíyà náà rí. الله Ìṣó ìdájọ́ láti sí. فيه خير الدين. Nígbà tá a dájú ní ìsìn dájọ́ sí Kùránì bá kò sáwọn ẹ̀jẹ̀ Ọlọ́run. Ẹ̀wù bí tá a bára wa ní ìsìn. فيه خير الدين والدنيا معا. Àbí? فيه ما كان وما سوف يكون. ولك الحمد بالأهل والمال. الله خير الدين والدنيا معا. Ọlọ́run Ọlọ́run pẹ́pẹ́ lórí arábọ̀ òkúta fún wa. Fún alọ́mọ, fún alẹ́bí, fún aníran. Ọ̀sùn wa nílò tó lẹ́bí tó níran. Wọ́n mọ̀ òfin aláṣìṣẹ́ fún alówó. Ká lè ṣèyí tí bá ṣe wọ́n náà. فيه ما كان وما سوف يكون. Lẹ́yìn wọn náà ti fún wọn náà lọ. كل دستور سواه باطل. ولك الحمد بكل نعمة أنعمت بها علينا في قديم أو حديث أو سر أو علانية أو خاصة أو عامة. كل دستور Ọ̀pẹ̀lú fún ọlọ́run. سواه باطل. Ọ̀pẹ̀lú
tí فيهما كان وما سوف يكون. olùkọ́lẹ̀ làwọn ṣe fi dé. àwọn dúró gbọ́dọ̀ bíkúni lè mọ́tì ní àlàáfíà bí ha àlẹ́yìnà. bẹ́ẹ̀ wo lè kó ṣe fún wa. àkànfọwọ́ sùn ni tó bá dókòrò òní sùn. àkànfọwọ́ tọ̀ ni àkànfọwọ́ rìn ni gbogbo ẹ̀rọ ti máa lọ́fẹ̀ẹ́ tó bá dé máa sanwó sábà kò dé. ذلك القرآن يبعث الهدى. bísí àwọn àlàyé àwọn ẹ̀dẹ̀kùn tó ṣe fún wa ní kọ̀rọ̀ àsìmọ́gà àríyé ní àwọn òṣèlú akẹ́kọ̀ọ́ wà bá ti lè. àwọn orin kọ̀rọ̀ tí ò ṣe sọ jáde ọ̀sẹ̀ fún arẹ́gẹ́dẹ́ tí ò ṣe wí. ومنار لجميع العالمين. àwọn àlàyé àbí orin tó ṣe fún wa ní gbàgbà àtà táyọ̀ máa kí a bí orin ilé kíkọ́ bí orin mọ́tò ẹ̀kú oríire o tá ní kí ni àlàáfíà. فيه خير الدين والدنيا معا. àwọn orin ọpọlọ àkúwọdúrì à á sì ń lò mẹmórí kàdí tẹ́ntẹ́n sọ̀ kan sí tẹ bá kó sí fún wa ní ó ti kú wọ́n mẹmórí kàdí kò ní gbà kan wá táàkù kọ̀ọ̀kan náà mọ̀ gbà kan náà. فيما كان. tí ibi tẹ bá tẹ́lẹ̀ tó rọjú fún ayọ̀ àpàdé fúnra rẹ̀ àwọn ẹ̀yà ojúlẹ̀ fún ọjọ́ bẹ́ẹ̀ lówó tí ò ní padà fúnra rẹ̀. وما سوف يكون. bẹ́ẹ̀ ni tí wọ́n ti gbọ́dọ̀ olùgbẹ́gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló ń pọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́sìn kò sì dí kò sì yá fìsírì káwálà níyà ó ní bàbá àlọ́bẹ̀rẹ̀ ti fún wa gbọ́. قد دعيتم للهدى فاستمسكوا. àwọn káàsà àbúrò rẹ̀ àdáyé ní bọ́lá fẹ́ ní kọ̀ọ̀kan wa tó ẹgbẹ́ kò papọ̀ kó rẹ̀ sí ni ó fẹ́ ní kọ̀ọ̀kan bá a ti dúró orí ọ̀tọ̀ọ̀tọ̀ ló fún wa. àwọn àmà àbúrò rẹ̀ tó kárí òòrùn kárí òjò kárí atẹ́gùn kárí àmì ó kárí ṣùgbọ́n orin kan bẹ tí o tó rí kárí káàsọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ lè. إن حبل الله مرسول متين. إن حبل الله مرسول متين. إن حبل الله إن حبل الله مرسول متين. إن حبل الله مرسول متين. eléyìí ọgbọ́nà ọ̀rọ̀ pẹ́ lábáwọ̀ látàrí àwọn ènìyàn lẹ́nu Muhammad. الله عليه وسلم. ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى. Àmì Muhammad. الله عليه وسلم. ẹbí ó kìí tí mo kí lẹ́yà Abdul man salla wa sama wa qama bi tarbiyati wal islah. الله. ألا يا رسول الله يا خير مرسلين. àwọn àfáà tí wọ́n kó wa lé wọn lọ́wọ́ kẹ́lẹ́ bá wa yẹ wọ́n. wọ́n ti sùn wájú náà. wọ́n ti tẹ̀lé àwọn àkùdọ̀. gbogbo àfáà yẹn lọ́wọ́ alájẹ́ bọ̀ ọdún dákun tó lè kàn wọ́n bàjẹ́. عليك صلاة الله لا تتناهى. bàbá dàgbà tó gbé náà ni wọ́n tún múra. àtàtì òkè ọlọ́dẹ mẹ́tẹ̀ẹ̀ta táàsì lè kọ́ ọ̀rọ̀ wọn dànù ọdún dákun bá kẹ́ ọgbọ̀n yáyẹ́. فيا فوز من صلى عليك من الورى. àtàgbẹ́ mọ̀lẹ́ wọn àtàgbẹ́ ìjọba ìjà sí ni wọ́n jọ bọ̀. olùgbẹ́ta àbábẹ́rẹ́ kan wájú ní àdébẹ́sí dáadáa. àkànnà àwò àdébẹ́sí dáadáa. ọlọ́ọ̀ bá kẹ́ ọgbọ̀n wọn náà. صلاة ayé mọ́jà yóò fún ọ. يا òbí wa. منك سلام. forí jù wọ́n. bàbá wọn lọ́fà. bàbá dáadáa ọ̀pọ̀lọpọ̀ fẹ́yìn. bàbá dáadáa ọlọ́mọdé wọn ká lè ṣe lọ́kọ̀ àwọn. ألا يا رسول الله يا خير
mójútó wa. Níbi tí a ké wúdé lánàá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم Ukhribu bihi man asha. Ó lè mú ọkàn balẹ̀ o. Ẹ má fi ọkàn balẹ̀. Ìyá mi ọlọ́run tó bá rí ìyá tó ní lọ́wọ́. Ìyá tó ní lọ́wọ́. Mo níwà, mo ò níwà, mo lẹ́sìn, mo ò lẹ́sìn. Ẹni ó kù mí ni mo fi yà á dé. Alhamdulillahi Rabbil alamin. Àmọ́ àwòrán tí ìyàwó gbé wá ọlọ́run nìkan ló mọ̀ á. Alhamdulillahi Rabbil alamin. Físíkà ìyá bẹ, ìyá tó fojú àbá ìwà. Táyọ̀ ìpínlẹ̀ bá dá ń dìyà. Ìyá kan bẹ ẹnìkan ò ní rí wọn nìkan lọ́wọ́ bá dìyà. Àtẹ̀tọ́ bá sọ wọ́n kẹ̀kẹ́ sí ojúmọ́. Alhamdulillahi Rabbil alamin. Àmọ́ àdábì ìyá mẹ́wọ́ àti ọkọ̀ ọkọ̀ ọ̀rọ̀. Kí wọ́n ní pé ilẹ̀ ó ní kò sí ibi yìí mọ̀ ọṣọ́. Ibi tí tó ti rẹ̀ ní wá. Ó lẹ tó bá wù mí ní ìwà fi ìyá mi jẹ. Ẹ tó bá wù mí ní ìwé mi ọlọ́run ni. Ẹ tó wù mí ní ìfi jẹ. Alhamdulillahi Rabbil alamin. Lásọ̀rọ̀ pátápátá ilé ìsìn. Ẹlọ́pàá jẹ́ abẹ́rù. Sáwọn ẹni tó kú ọlọ́kùn yàjà bí àbá àsìlò ẹnìkan wà. Bó jẹ́ ẹ̀dá bá kòrò sí ọ̀sẹ̀ bá ọ̀kúrò tó ọlọ́kùn kòrò ní àbí òkòrò. Ààrí. Wọ́n ní kò sí ìlú bí yìí. Bàbáṣá ẹjọ́ sì ń bí ní fi ìyà jẹ. Irú tí mo ti pa lẹ́sẹ̀ kalẹ̀ nínú ìyà tí mi jẹ. Kò ní ìwé ìrìn kẹ́kọ̀ọ́ máa. Alhamdulillahi Rabbil alamin. Tó bá wù mí, èyí á jẹ dáadáa lálẹ́. Òun ní tí ìjọ sí. Yóò kàn ní 1:30 nínú rọ́bà máa kù. Máa lọ, máa bọ̀, tàwa, ìṣòfà àti mọ́lúwà láàrin tọ́lẹ̀tì sí yàrá rẹ̀ tó bá yá yóò wá gbàgbọ́ yìí lódò kò sì ti sálágá. Ìyá mi náà ní gbogbo ara yẹ máa sùn, inú máa fa òun máa fà á. Tó bá ti dàsùbà tó filẹ̀ kó máa lọ wọ́ọ́rọ́, òun máa ní ẹ̀rí bẹ́ẹ̀ jí. Olùdé tó ẹ̀bẹ̀ wọ́n lórí ẹ̀rí bẹ́ẹ̀ sùn, kásẹ̀ nípa ìyá náà náà ní. Alhamdulillahi Rabbil alamin. Ìyá náà wọ́n ní òfin mi yìí lọ ra pọpọ ṣẹ́ra. Ìyá òkè mọ́tò kú òní jẹ́jẹ́. Kàyí òun yóò. Oṣù wa dàda. Ọlọ́run máa lọ máa lọ́wọ́ là. Wàá máa kàlú ọmọ kàlú. Àgbákò ní ti sí ọ. Ìyá wa wà lálàfo inú ágíríjì bẹ́ẹ̀. Tí ò sí ìlú máa mọ́tò kàpítà rẹ̀ dìde. Yóò lábẹ́ bá ti dìde yóò lọ́ra tuntun. Rárá, ìlú kan ló tọ̀ ní ibi tí ó sùn. Yóò wá wà bẹ́ẹ̀. Ẹjọ́ tó wà ní ẹrú àbálágá lọ. Òtún bẹ́ẹ̀ wọ̀ lú. Next 30 minutes. Ibi tí ó wà dọ̀tún náà. Ìyá mi náà ní. Ara yèmí ọlọ́run ní. Ẹjọ́ sì wù mí ní ibi jẹ. Èwo lọ́kọ̀ tó bá ń bí sáì fún wa tí kálukú ń sakọ. Ọlọ́run kò sẹ́ni tó fi ọlọ́run lọ́wọ́ àti gáwí. Kò sẹ́ni tó fi lọ́wọ́ àti jẹ níyà. Kò sẹ́ni tó kún lójú àti ìhàlẹ́ mà. N kò tí kò lọ bá wa lẹ́nu mi lẹ́yìn rẹ̀. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Àyà tó wá ga. Ṣùgbọ́n náà
tí wàá padà tú wa lẹ̀ ó ní wọ́n ra àwọn tí wọ́n sàátì kó ní ọ̀ṣẹ́ yìí. ó dàgbà àánú ìkẹ́ ó kárí gbogbo tí mo dá tó sẹ́kù. Alhamdulillahi Rabbil alamin. Bọ́lá bá fẹ́ yẹ parí ẹni adáràn. Ar-Rahmanir Rahim. Torí ìwò ní ẹnu kò sí ẹ̀mí ọ̀rọ̀ níbẹ̀. Àmọ́ náà sọ̀rọ̀ ó yọ kùnú òkun rẹ̀. Ó ní wọ́n rahamati wọ́n sàátì wọ́n lọ́la ṣe. Ẹ̀gbọ́ ó ṣe ìyà ní hásọ̀ ó wá ṣe ìkẹ́lẹ́ áàmà pé ìyá mi ò síwò bí yìí máa ṣá gbogbo ẹ̀ ní fi àjẹ tó kù ní ọdún jẹ wọ́n wọ́n rà hàmà tí wọ́n sàá kó lọ ṣe yìí àmọ́ ìkẹ́ mi ó bá ní gbogbo tí mo dá ó tún sẹ́kù. Alhamdulillahi. lórí wàsá àkọsí ìwú sábà wá àti wàrà ọ̀. Rabbil alamin. Ar-Rahmanir Rahim. Rabbil alamin. Rabbul arbab. Ọba tí ń tọ́jú ọba tó ṣe pé òun nìkan là so bìtárùbì yẹn ti wọlé Islam. Ẹ̀gbọ́n nípa ká tọ́jú ẹni káre ni ọlọ́run nìkan ló lè tọ́jú gbogbo ayé kò ságbára ẹni ó ká. Alhamdulillahi Rabbil alamin. Bàbá ń ká nàbí ọ̀rọ̀ bí wọ́n lè tẹ́lẹ̀ ọ̀rọ̀ kù ẹgbẹ́ ìgbọ́n ìgbà. كان من ربه فإنك ربه ومن كان مولى فإنك مولاه. فمن كان من ربه فإنك ربه ومن كان من مولى فإنك مولاه. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو. فمن كان من ربه فإنك ربه ومن كان من مولى فإنك مولاه. ومن كان من ربه Onísìkẹ́ wa. فإنك ربه. Ogun ẹ̀dáyé kó bùkátà lọ bá àwọn ọmọ ọ̀nà tó dùn náà. ومن كان من ربه Ẹjọ́ ẹ̀jẹ̀ tọ́jú wa. Ẹ sì pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ̀yin náà ní ọ̀gá tí tọ́jú yín. فإنك ربه. Ọ̀gbìn ní fìlà wọn sakọ. Wọ́n lọ fún lórí tí ò dé sí ni. Àbúwọ́kọ̀ fún lórí o. Wọ́kọ̀ fún ní orí rárá náà. ومن كان من مولى فإنك مولاه. Ẹ̀sẹ̀ bá pè ìwọ̀n onígbòho wa. Mọ́lá yẹn. Tẹ́gbẹ́ ìwọ̀n onígbòho wa. Wọ́n alábẹ́ àṣàṣì wa. Fọ́kì ní ká mọ́lá o. Ọ̀nà wọn náà ló ní àṣàṣì. ومن كان من ربه فإنك ربه. Rabbil alamin lọ́nà ọba tí ń kẹ́ gbogbo tó dá gbogbo tí ń bí àti tí ò bí kò sí tí ó ṣàǹfààní lára ọlọ́run. Ar-Rahmanir Rahim. Ar-Rahmanir Rahim. Ẹjọ́ ẹ má jọ ní lẹ́nu wa pé bí ìbá ṣe wò ní gbàdúrà bá ṣe ẹlòmí ó ṣe. Fúnra ọlọ́run ló lánàá kẹni tí ó ṣe é. Bọ́ọ̀ bá ṣe é, má ṣe é.
má ṣe ní ọ̀rọ̀ bí wọ́n ti lẹ́ka rọ́pò. وما كان من ربي فإنك ربه. Ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín. Kọ́nà ní káyọ̀ máa tẹ́gbá sí. Bẹ́ẹ̀ bá dúpẹ́ lóòótọ́, tẹ́ ẹ fẹ́ dúpẹ́ ẹ̀yẹ̀lẹ̀ hamdul khalq. Ẹ̀kọ́ al-ma'rifa. Tẹ́ ẹ fẹ́ bàbọ́lọ̀ ló ṣe fún yín. Kò yẹ kára máa kan yín àti sóore. Tẹ́ ẹ bá wá tẹ́ ẹ bá ní kọ́kídẹ́sì bọ̀rọ̀. Wọ́n tọrọ kan lọ́wọ́ lọ́dára ni ọ. Èyí tí tọrọ tí wọ́n lè lò. وما كان من مولى فإنك مولاه. Asọ́gbọ́dọ̀ ọ̀nà tiẹ̀ ní kó ṣe béèrè nǹkan. Ọpẹ́ tó lè kọ́ dákọ̀ fọkàn rẹ̀ mọ́ olóògùn àrífọ́tún bẹ́ẹ̀ ọ̀lì. Wàkọ́ olómi nísà. Kọ́kàn rẹ̀ pé ká èmi tí yá mi já ewé rí. Èmi ọmọ yẹn ilé tutù. Bọ́ọ̀ mo ṣe wá dolówó. Èmi lọ́sẹ̀ yókù lọ sùkúù tí ṣe bí mo fẹ́. Tó ṣe pé bí ìbá lọ gbó igi ní sọ́ọ̀bù èlì. Mo gbógi fá ọwọ́ gẹ́gẹ́ dàbí igi ọ̀gbọ́dọ̀ bá yẹn lọ́wọ́. Lẹ́nu ọ̀hún sì máa sunkún. Ọ̀gbọ́dọ̀ láyé pé wò lónìí. Mo lọ sí bí promotion. Ta ló sọ ọ́ dolówó? Ọ̀nà wo lọ gbà? Báwo fi lówó? Bọ́ọ̀lù sẹ́nu ọ̀bí lè yàn. وما كان من ربي فإنك ربه. وما كان من مولى فإنك مولاه. Fáàtì ọ̀rẹ́ náà bẹ́ẹ̀ kíkà tó bẹ̀rẹ̀ tafsir lónìí. Àṣé o ti yẹ kó wà lọ́kàn ẹ̀dá ni pé bóun mo ṣe di tí mo dà yìí. Kó flashback. Kó rántí ọ̀dọ́ sí pé lábẹ́ àkóso àná òkúrọ̀ ọ̀ṣùkú máa pa ìkúrọ̀. Ẹ wọ́n dáadáa báyìí. Kó rántí ìgbà tí o tiẹ̀ lówó tó wà lásán. Bí ajá bí ìgbẹ́. Tẹ́lẹ̀ kò má. Wọ́n tẹ́ ti yẹn jẹ́ nínú ọ̀ṣunmó. Wọ́n tẹ́ yẹn mẹ́fà ránṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí ẹsẹ̀ mẹ́lẹ̀ lẹ́yìn ìgbé. Wọ́n ti tẹ́lẹ̀ tí ń rán yẹn. Kọ́mọ́lá ẹ̀yìn ọlọ́run ẹ̀yìn ọlọ́run. Kó o lọ bí jèrè. وما كان من ربي فإنك ربه. Ọ̀rọ̀ pẹ́ là ń sọ. Kébí náà lòdì dúpẹ́ ní ìsìn. Wọ́n bí mi lọ́fà wọ́n dẹ̀mọ̀ lọ́fà. Ẹlẹ́gbẹ̀ẹ́ mo lọ lé ké èmi tábù káàkiri. Wọ́n sì mọ̀ mí káàkiri ayé. وما كان من مولى فإنك مولاه. Gbogbo ẹ̀yà fún àtàyè yẹ. Èmi lè dà tó lọ jà kí n lọ. Ẹ̀gbọ́n àbí ó kọ kàmọ́ríyà lẹ́kọ̀ọ́ kámúrí ó kọ kámúríyà gbogbo yìí kámúrí dẹ̀kùdẹ̀kù dúdú lẹ́gbẹ̀ẹ́yà gbogbo ẹlẹ́sọ̀sì gbogbo ẹ̀ lẹ́sẹ̀. Àwọn olùbí tẹ̀lé. وما كان من ربي فإنك ربه. Ẹ̀yin bá dúpẹ́ sèdíkìrì náà ọ̀la ẹjọ́ ké tí ó ń pọ̀ ládùúgbò aṣọ tẹ́ pọ̀ lọ níbi. Ṣé ń pàdé lórí wọn? Ọlọ́pàá ń dá ìjọba padà báwa àfà ètò yàyẹ̀ kọ̀ọ̀rá ẹ̀mọ iye ọlọ́run. وما كان Àfà mi kò tó yẹ ọmọ lóye yóò du ẹrẹ yípo àdúgbò iye ẹrọ tó bá pa ní iye ọrùn ẹrẹ tí wọ́n fò. Tẹ́lẹ̀ta ni wọ́n kò dájọ́ fún tẹ́lẹ̀ iṣẹ́ tù kọ́ kọ́. Ẹ̀yà bá wọn sọ pẹ̀lú mọ́lẹ̀ para fún mi ẹ̀ tó dúpẹ́ bọ́lọ̀. إذا كنت في نعمة فرحا فإن المعاصي تزيل النعم. Àsọyẹ kí ni ìrẹ̀mọ̀ nídìí ọ̀rọ̀ orí ọ̀pẹ́ rẹ̀? Ọba tí tọ́jú ọba ayé. Tẹ̀bá àgbọ̀gbọ́dọ̀ ní tọ́jú ọba ayé. Àṣekọ́ wìdúrọ̀ ìjẹ́ rákùnkò dàkùn tọ́jú yín má. Àrùn kan péré àrùn kan ó sì so wáyé lórí ikú. Kòrónà nìkan ni o, ọlọ́ọ̀bá àgbà agbára lọ́wọ́ rẹ̀ o. Àbẹ̀wò ni o, wọ́n nìkan ló dẹ̀ sí àwọn náà ò tí kùnà pé mi ò tí kùn o. Kúrú náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ò tí jáde o. Ẹyọ kan péré ó sì fi sínú adágún gbọdọ̀ máa dà wọ́n láàmú tó
gbèsè náà. إذا كنت في نعمة فرحا. Ọlọ́run ti ṣe rí àwọn ọ̀dọ́ náà ní Mọ́sá ìgbóná wákàtí kan péré ló ń wọ̀ èyí 70,000 ló kú lẹ́ẹ̀kan náà. Àbí Sebastian ṣèbí ní kí lọ́rọ̀ mi mú tú ẹ máa kú àṣẹ́kù náà rẹ̀ ẹ máa yè náà rẹ̀. فإن المعاصي تزيل النعم. فإن المعاصي تزيل النعم. Mo wá sọ̀rọ̀ kan, mo sọ̀rọ̀ kan lọ́dọ̀ ọba náà yìí bí al-maqam al-mahmud. Kí ló ń dà tọrọ fún Ànábì Muhammad? إذا كنت في نعمة فرحا. فإن المعاصي تزيل النعم. مقام المحمود المقام الذي يحمد فيه جميع الخلق رسول الله صلى الله عليه وسلم لتعجيل الحساب والإراحة من طول الوقوف. فأحفظ عليها بشكر الله. Ipò yẹn, Ànábì ò ní ìlò láyé. Àlùkìyámà lọ́dọ̀ tí wọ́n kó fún. Ipò yẹn, Anokọ́, ààyè kan tọ́lọ̀ fún Ànábì Muhammad. Alladhi yuhmadu fi jami'ul khalqi yuhmadu fihi rasula ni wọ́n yí. Wà Ànábì ni wọ́n yí ní rasula láyé. فأحفظ عليها بشكر الله. Ànábì tó bá dé màkàmà náà tán jami'ul khalqi yuhmadu rasula láyé. Fúnra rẹ̀. فأحفظ عليها بشكر الله. Gbogbo ẹ̀dá tó lọ dá yẹ́yẹ́ láàyè Ànábì Muhammad. Torí kí ni ipò yìí Ànábì ni ó fi béèrè nǹkan méjì lọ́dọ̀ Ọlọ́run. Àkọ́kọ́ bẹ́ẹ̀ níta àjílì lè ṣiṣẹ́ àbí. Yóò ní wọ Ọlọ́run tí mo mọ̀ ká bàtà mo fẹ́ béèrè kíní kan náà rẹ̀. Àkọ́kọ́ tètè bá ń dájọ́ àwọn èèyàn mi ara ni wọ́n. So ipò ni ó fi béèrè kọ́nà ní tètè dájọ́. Wọ́n ní ìráhàtì nìbàdàn ìráhàtì lágọ̀ ìráhàtì ní túrì lùkù fún àwọn yóò ti nàró jù kálíbà sinmi nàró lọ́dọ̀ náà màkàmẹ́ ni ó fi béèrè kọ́nà fún wọn lẹ̀ tó ráyè kọjá. MNLIL سريع النعم. Kò sẹ́ni tí ò ní mọ̀ká ọbẹ̀ tó mọ ní lọ́dọ̀ àfa rẹ̀ tí ó ní bẹ̀rẹ̀ náà kò bẹ́ẹ̀ sí ní bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ lọ sí kú mọ́ wọ́n sì tẹ̀lé bọ́ ṣe tó ṣùgbọ́n kí ẹ tó lè ní mọ̀ká mọ̀ lọ́dọ̀ ẹ̀ tó tóbi ìsìnká lọ́ọ́ sì dé bẹ́ẹ̀. إذا كنت في نعمة فرحا. Sísì tẹ́rí ní máa ń kọ̀ wá ní tọ́pẹ̀ pàṣẹ tó dàṣẹ. Bẹ́ẹ̀ bá ṣe ọlọ́run láàyè kan, ọ wà máa lo dìgírì, ọmọ yálò nínú àṣẹ ọlọ́run fún ọlọ́run. فإن المعاصي تزيل النعم. Tọ́lá ti nípò gbàgbọ́ ọ̀nà ọgbẹ́ mi rántí jò kó kú. Màjíìkì kọ́ ọwọ́ tó ọ̀nà ẹjọ́ náà ọlọ́run mo ti di ọwọ́ rẹ̀ tó bá náwó sí èmi mo náwó sí. فأحفظ عليها بشكر الله. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá sin ní máa gba àṣẹ padà rẹ̀ ní tó sìn. فإنLIL سريع النعم. Ìjọba yìí náà ṣe àwọn tó wà nípò jẹ́ ipò pẹ̀lú gómìnà wọ́n lè lórí atẹ́gùn lórúkọ gómìnà wa àsọ̀bá ẹ̀ máa sùn láago 12 ọ̀sán ẹ̀ sì fóònù ẹ̀ lèmi mọ́lówó sọ bẹ́ẹ̀ kódà nínú ìrọ̀lọ́ wọ́n ti fi àṣẹ rẹ̀ pàṣẹ. إذا كنت في نعمة فرحا. Ọlọ́run ti tọ́jú àgbáńlá ayé nígbà tí yàrá náà الرحمن الرحيم. الرحمن الرحيم. títọ́jú àgbáńlá ayé òun rà lẹ́sìn bó láti pẹ́lú ṣíṣe rẹ̀ wà láti dápẹ́ bí ó bá wọ̀ bó láti ti di òkú
asùnlánà ó pa wá ó bẹ̀rẹ̀ wá sọ́dọ̀ ó tún jí alónìí iṣẹ́ ta lélẹ́yìn. gbogbo ẹ̀rọ tó bá bẹ̀rẹ̀ tọ́jú ìyẹn ibi tó bá lọ́gbà náà ṣe máa wà ní ṣẹ́tẹ́ yẹ́yẹ́ ọgbà tó lè ṣẹ́tẹ́. Amani Rahim. Òótọ́ tó yẹ tí wàhálà rẹ̀ pọ̀ tọ́lọ̀ bá tọ́jú wọn náà jọ́nà tá a lọ́ tọ́jú. Ar-Rahmani Rahim. Nígbà tó tọ́jú ayé pọ̀ ọba náà yìí ló máa rọ́jò èyí á fi ìmọ̀ tọ́jú ayé. Èyí tẹ̀ fi ìmọ̀ tọ́jú ayé tó pé táwọn bí àti pẹ̀lú ìmọ̀ ìrìnlẹ̀ àìlè ẹ̀kọ́ ìmọ̀lẹ́bí tọ́jú ayé. Ẹ má jẹ́ okùn ìgbàlejò àká ti lọ àwọn àkàdé àká tó ń bọ̀. Táyọ̀ fi parẹ́ àrà mẹ́rìírí kò ní tán láyé. Bí a ṣe ń gbà ní àrà lónìí, mẹ́rìírí kan ti lọ lánàá. Àwọn mẹ́rìírí mi ti ń dàgbà bọ̀, wọ́n lè bá wa láyé, àlejò sí ayé, àlejò máa lu ayé. Ṣùgbọ́n a tún fi ilẹ̀ fọ́ torí pé àwọn adélẹ́yìn wa ni bá a fẹ́ ṣe kú fún wa, àánú kú fún wa. Ar-Rahmani Rahim. Maliki Yawmiddin. Ar-Rahmani Rahim. Maliki Yawmiddin. Ṣùgbọ́n ẹ̀gbọ́ hamdu ruhi wa nafs. Èyí á máa fi ẹ̀mí rẹ̀ a máa fi dúpẹ́ fún Ọlọ́run. A máa fi dúpẹ́ náà wọ́n lè dé a máa fi dúpẹ́. Ar-Rahmani Rahim. Maliki Yawmiddin. Ìrìnà àwọn tẹ̀sílì tẹ́lẹ̀ bá fi ẹ̀mí dúpẹ́. Èyí ò wá ní ìyọnu dádúró àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Káàjáde lè kéwù. Mo mọ̀ tí ní mọ́ṣáláṣí jímọ̀. Mo mọ̀ tí nílé kéwù. Má tì máa wo wọn tó ga ná tí ẹ̀ kọ́kọ́ yọ́nú sí tọ́lọ̀ fi lé ọ lọ́wọ́ náà. Ẹ̀mí rẹ̀ kọ́kọ́ jẹ́ ó gbà pé sínú mẹ́rìtì ẹ̀ ní àbọ̀dọ̀ kan fún mi. Ar-Rahmani Rahim. Wọ́n fi ọjà ẹ̀kẹ́ nínú ìlú ọ̀ṣọ́júmọ́. Ṣé èèyàn márùn-ún ló wà lóru ọ̀nà? Maliki Yawmiddin. Tó káfíń bá ọ̀rọ̀ pẹ́ dá mùjáde wá gẹ́sì ẹ̀ bá ọlọ́run lọ. Wọ́n tẹ̀sí káwá gbà yẹ́nyẹ́ fọ́lọ́ tó ṣoore ọpẹ́ nù. Ká gbà yẹ́nyẹ́ ọ̀wá ń yẹ ọwọ́ wò ọ̀yìn ọwọ́ wò olùkọ́ àmùsùláyé. Ó náà bí mọ̀sùlùmí àrówó ṣèkó mọ̀. Ọmọ yẹn tó sunkún tọ́lọ̀ kò fúnra mọ̀. Ar-Rahmani Rahim. Fa kódà tí ì ṣe sílì ọlọ́run ló jẹ̀bi ìta bàbá rẹ kú sí. Bọ́dọ̀ wọ́n kọ́lé ọlọ́run ló ṣe sílì. Bàbá rẹ tó bára rẹ tó yẹ kú yóò lò ní property. Bàbá rẹ ò mẹ́tẹ́ta sìmẹ́ntì tó kò ná yẹ pẹ̀lú. Ìṣòwò yóò mẹ́tẹ́ta búlọ́ọ̀kù. Bàbá ẹlẹ́ta búlọ́ọ̀kù akúsílẹ̀ tí bàbá tiẹ̀ náà kọ́. Ar-Rahmani Rahim. Èyí sì máa fojú kéré rẹ ọlọ́ọ̀. A ní abẹ́ sílé péńtì kan. Ojúlé márùn-ún ní péńtì. Ojúlé márùn-ún ní péńtì. Wọ́n tó ti pé gbàjẹ́ sun wọ́n yín kò kété ní máa yọjú wẹ̀ nílé yín. Wọ́n máa rìn lóòótọ́ máa yọjú ogun tẹ̀sí. Ọwọ́ akọ́lé kan ní péńtì. Ìyá àdàbà kọ́ yìí yóò máa jó lọ lọ́rùn ni. Yóò máa jó ní èyí. Maliki Yawmiddin. Ẹlẹ́ẹ̀kejì. Abdul Qalbi ẹ̀gbọ́ kéèyàn ọkàn èèyàn àlàáríwá kọ́kàlẹ́ ó dá ọ náà tó sóore fún ọmọ. Alhamdulillahi Rabbil Alamin. Ọkàn rẹ kó wá lọ dìmọ́lọ̀ àdètúsà kó wà mọ́lọ̀ pé yé ìlọ́lọ́ fún lélẹ́ yìí. Ọlọ́run máa ṣe o, èèpo lè yí ti tọ́ sí mi, èmi ọmọ yẹn lú, èmi ọmọ yẹn láàmú, èmi ọmọ yẹn láàmú. Allahu Akbar. Ọkàn rẹ o, má jẹ́ kàbí o wọ̀ bẹ̀rẹ̀ ní ọlọ́run tó fún ọ ní lókun ọ. Ar-Rahmani Rahim. Àtàkà búrú, má jẹ́ gbèrè àgbẹ̀ ọmọ ọ̀gbìn èmi tí mo wà tátà fẹ́lò ní mí kẹ̀ àmọ́ yẹn tátà ní tí o mọ̀ fi tàbí kéètì dì í. Lẹ́yìn táyì tí ó dé ní ìdodo rẹ tí ó kà máa gba dúpọ̀ jẹ́gbẹ̀
ẹgbẹ́ kó wèrè. Àbí àmọ́ fi mọ kóró kaṣú káàkiri. Adédọ̀ náà kí ni òkun kókóró méjì tó fi kàn lọ àjàkà bàbá kàrọ̀ kọ̀ọ̀kan ó máa gbé fàṣọ fún bẹ̀rẹ̀ yìí. Títà ìwọ̀n ló kó ó mọ iye agolo ráìsì tẹ̀lé yọ nínú àpò orí rẹ̀ gbé débi orí burúkú. Ìwọ́n tí wọ́n ti fi sọ́ bàtà ọwọ́ adẹ́rẹ́ tí ń ṣe dídá tó lọ́ra bàtà ń lo èkó. Mo ní kọ́ lówó bàtà rírà wọ́n ní kọ́ máa sọ èyí tó bá jáde bí ìgbà kankan tó tún létí kọ́ máa rẹ̀. Ar-Rahmani Ar-Rahim. Wọ́n lọ wá ló wá pé àwọn àgbẹ̀ máa jìyà yìí. Wọ́n náà fọ́ sọ́yà. Àwọn tó mọ̀ tàrẹ́ kù láyé táwọn bàtà sórí ìbú lọ́jọ́ òkè ló dà pọ̀. Wọ́n ní déètì ẹ̀ wọ́n ti ní kọ̀ọ̀kọ̀ jẹ́ rí kọ̀ọ̀kọ̀ tútù ìṣe yíyẹ lélẹ̀ sùn wọ́n ti jẹ́ rí ọ̀dà múrí èkú gàrí ọmọ ẹ̀ jẹ́ sọkúdalẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ ẹ̀ jẹ́ ọwọ́ adélé èsì wọ́n fi di ọ̀wọ̀ wọ́n fi mú àpò ọwọ́ adélé ìgbẹ̀lẹ́ sí ọkúrọ́ọ̀sì ẹsẹ̀. Wọ́n jẹ chicken kòrò tó kọ́kọ́rọ̀ tó ní wọ́n tẹ́yìn rẹ̀ lè fọ́ òkúta nílọ̀. Tó o tó o bá jẹ òkúta bí ráìsì ọ̀ ní tú àdékò lè kún ẹ bá ra ẹ̀wà ẹ̀rà ẹ̀ tó bá lókùúta òkúta tó òkúta ní àjẹpọ̀ nínú òfin. Ìwọ̀lọ́ wá ní ráìsì ní àsáwọ̀ ló wá lọ bínú dànù. Èmi jẹ búrẹ́dì òjò òtòlú kò ní títì ẹ bá ra ti jẹ tá kó ti kì í. إذا ما نظرنا في بداية أمرنا Fẹ́ẹ́bá lè dúpẹ́ tá a lè wẹ̀ ní fi ìdáyẹ̀ tí a mú rì náà tá a lè wo tó ti ṣẹlẹ̀ sí aláyé lọ. نرى أن الشكر واجب لربنا. Àrùkọ́ tó náà sì ká gbọ́ bọ́lọ̀. الحمد لله. Allahu akbar. الله أكبر. Wọ́n ti tàkàlùkì bí akhlaq al-hasana. الله. Bẹ́ẹ̀ bá tó wá bẹ́ẹ̀ dúpẹ́ ọwọ́ àgbé ìwà tó dáa wọ̀. Wọ́n gbé ìwà tó dáa wọ̀. Wọ́n ti tàkàlùkì bí akhlaq al-hasana. Ọwọ́ àgbé ìwà tó dáa wọ̀. Ìwà lẹ́nu yẹn fi dúpẹ́. Ìwà lẹ́nu yẹn fi dúpẹ́. Wà ní èyí. Kò sómi ládùúgbò kan bẹ́ẹ̀ bọ́ wọn fún wọn. Wọ́n kọ́ máa mú mi. Bẹ́ẹ̀ fún wọn kẹ́ wọ́n sì máa gbọ́ náà kẹ́kọ̀ọ́ ẹsẹ̀. Tùmọ̀tùmọ̀ náà ẹ̀kọ́ lójú òwò. Ìrọ̀jẹ̀ báwọn èèyàn látara àwà èèyàn dé ìkó lálátá ẹ̀ ní ìwà mọ́ àìní ìwà gẹ̀rẹ́ láì mọ̀ orí tẹ̀sí sọ́rọ̀. Alhamdulillahi Rabbil alamin. Ar-Rahmanir Rahim. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Al-ikhlas lillah fi jami'i niyyatihi wa harakatihi wa sakanatihi. Àníyàn yìí bàtẹ́ bá ga tẹ́. Gbogbo ṣe ń tẹ́ bá dúpẹ́ ẹjẹ́ àníyàn yìí ó dáa. Nígbà tẹ́ ẹ ga tẹ́ o, àníyàn yìí ni ẹjẹ́ ó dáa. Gbogbo ẹ̀ látà níyàn Yorùbá ti dáa, kò dúpẹ́ fọlọ́. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Maliki yawmiddin. Ẹ̀mí ní jẹ́ àníyàn tí ò láti rí onítọ̀ ọba rí jẹ fẹ́ni tí ò rí jẹ ẹ̀yìn òun náà. Tí o bá rí wọn, Fẹ́ni tí ò rí wọn, tó bá rí náà. Fẹ́ni tí ò rí náà, tó bá rí wọn. Fẹ́ni tí ò rí náà, tó bá ń fẹ́ Ọlọ́run máa bẹ̀rẹ̀ sí bóyá kí wọ́n náà máa kẹ́yìn. tí o láti ló sọ bẹ́ẹ̀. Wọ́n fi tẹ̀ka lókè bí ní àkàlà àkèrè hasana. Mo ti parí sábẹ́ ọ̀run. Tó bá rí jẹ. Fẹ́ni tí ò rí jẹ, tó bá rí mọ́. Fẹ́ni tí ò rí mọ́, tó bá rí náà. Fẹ́ni tí ò rí náà, tó bá rí mọ́. Fẹ́ni
tí ò lè lọ. Tó bá fẹ́ kó ọmọ rẹ̀ sì ló yẹ kí wọ́n náà máa kẹ́ni. Sì ló yẹ kí wọ́n náà máa kẹ́ni. Sì ló yẹ kí wọ́n náà máa kẹ́ni. رحمه الله تعالى وبتخلق بالاخلاق الحسنه èyí máa dúpẹ́ látara àwa ni tọ́jú yẹn tó fẹ́ẹ́ tí ò ní jẹ ọdún bẹ́ẹ̀ nù tọ́jú tó fẹ́ẹ́ tí ò ní mọ ọdún bẹ́ẹ̀ nù tọ́jú tó fẹ́ẹ́ tí ò ní lọ ọdún bẹ́ẹ̀ nù tọ́jú lò tó fẹ́ẹ́ tí ò ní lò ọdún bẹ́ẹ̀ nù. ṣé ẹ dúpẹ́ ẹni jẹ ẹ̀fẹ́ ni tí ò ní jẹ ẹni mu ẹ̀fẹ́ ni tí ò ní mu ẹni ná ẹ̀fẹ́ ni tí ò ní ná ẹni lò ẹ̀fẹ́ ni tí ò ní lò ẹ̀fẹ́ ni kọ́nà máa kẹ́yìn àwọn oníṣọ́ yòókù. Alhamdulillahi. Ọlọ́run ó ti kẹ́yìn ẹ̀yin náà bí àdé pẹ̀lú ọlọ́run. Rabbil alamin. Ọdún ṣe pọ̀ sí. Ar-Rahmanir Rahim. Àgbèdè lónìí. Èbó wá kúkú Hamdan Tọ́ọ̀lì ẹ̀kọ́ tẹ́lẹ̀ yẹn. Òun náà ní kíni lẹ́yìn. Bóun náà sì tún lẹ́yìn. Òun náà ní kíni alikawulu bin lisan. Wàlá amẹ́lu ẹ̀kọ́ bisá ìrìn jawari. Bisá ìrìn àká. Káwá kú ìjáde lẹ́nu ọlọ́wọ́ sí o. Ọlọ́wọ́ ṣe o. Ṣé tiẹ̀ kọ́lé láyé yìí? Èmi mo lẹni tí lo a yọ ọmọ kọ́ra mọ́tò àkọ́kọ́ tí balógun kóra fún mi láti bàtà ìbálòpọ̀ gbogbo àdẹ̀mú kọ́lá wọlé inú mọ́tò kan sùn lọ́dúnmọ́. Wọ́n gbé ọkọ̀ débà inú òjò ẹ̀wọ̀n nǹkan àti wọ́n ń fọ̀. Ọmọ kí wọ́n dé àwọn akọ́bà ní ìgbóde àwọn ẹjọ́ ìwé àgàtà àbùtà àtàbà. وكن شاكرا لله. Títí wá jí yóò wá lọ́dọ̀ ẹ̀rọ kọ̀ọ̀kan lára tó bí. Ọlọ́run ọmọ ìyẹn tó máa ń tẹ̀ pàrọ̀ nígbà. Bí wọ́n fi wo ọmọ tó. وكن شاكرا لله قلبا وقالبا. Sẹ́mi kọ́lùbà وقالبا. وكن شاكرا لله قلبا وقالبا. kọ́lùbà lu ọkàn rẹ̀ wọ̀kọ́ níbà àdìsá wọ̀sá ìrìnjẹ̀wọ̀ rẹ̀. وكن شاكرا لله قلبا وقالبا. وما قدر الرحمن يأتي بسرعة. Lára gbọ́dọ̀ wọ́n dá lónìí. Gbogbo tí wọ́n lò lọ́fà tí o bá yẹ pé á ọmọ ìjà lọ́fà wọ́n ṣe bá àdúgbò gbọ́dọ̀ bá àparí ẹ̀. Ọmọ olóríire ènìyàn ló ká ọmọ gbọ́rọ̀. Ẹ̀gbọ́n àwọn àgbàlagbà kan sọ̀rọ̀ wọ́n sì gbọ́. Kódà wọ́n ṣe dáadáa wọ́n dì mọ́ra wọn lọ́pọ̀ ara wọn sọ̀rọ̀. Àdúgbẹ́ wọ́n sọ̀rọ̀ pé ẹjọ́ ìsìlágbà gbogbo wọn gbábọ̀ ó ti tán kò sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ ó ti tán yányá. Kódà olóríire ni ẹ́ ẹ̀gbọ́n ọ̀rọ̀ ẹ̀kú fẹ́mi wáìtì àgbáyé olóríire ni ẹ̀gbọ́n ọ̀rọ̀ sàáyì gbogbo ọ̀dà olóríire ni ìlú pè wọ́n sì ọ̀nà wọ́n respect ẹ̀ náà sì tó dáa ọlọ́mọ tó bàjẹ́ fún ọ. Ẹ̀wọ̀n yìí ló fẹ́ dẹ́ ètò sí ẹ láàrin ọlọ́run ti bá ààrẹ sàṣetánì látàrí ọlọ́mọ tí ó kù wá. وكن شاكرا لله قلبا وقالبا. Nínú gbogbo olúndùn lórí bàbá gbogbo wa inú wọn dùn pé ẹ̀yin ìlú ẹ̀ máa ṣe o ẹ̀yin ọmọ mi ní ẹ̀ máa ṣe o olóògbé tó bàjẹ́ nípa bẹ̀sẹ̀ ọlọ́ba. وما قدر الرحمن يأتي بسرعة. Dákun èyí tẹ̀ bí àlọ́ lọ́wọ́ dákun dákun tó lọ náà báyìí sọ yìí ó wí yìí kò wí yẹ dákun ẹ̀dí ìlú yóò tó rò. وكن شاكرا لله. Ẹni tó bí bàtẹ́ bẹ́ẹ̀ máa tẹ̀lé náà yín dùn ẹ̀dá kan mẹ́tẹ̀lé yín dùn mi bàjẹ́. قلبا وقالبا. Ẹni ẹ̀rọ ọmọ ọjọ́ sẹ́yìn ní òde yẹn bẹ́ẹ̀ bá ti yẹn jẹ́ ẹ̀sán òkè ẹ má bàtí wọn jẹ́ ẹ̀dá ni wọ́n ti fi tó dáa ibi tó ti wúlò tí lùlù ó ti ga ọ̀rọ̀ tí ó dáa ni ẹ máa sọ sí ẹ létí ẹ má sọ bàjẹ́ sí ẹ létí mọ́. وما قدر الرحمن يأتي
tí wọ́n lò ní dáadáa ni ẹgbẹ́ àbádà àwọn olùhàlẹ́ ló jẹjẹ ìròyìn jẹ́jẹ ìbàjẹ́ kó wọ́n sọ orí ibú. وكن شاكرا لله. Ẹ̀sìn fẹ́ wọ́n sí àwọn ọlọ́kà gbogbo ọlọ́mọ Ọ̀fà gbogbo ọlọ́mọ wa gbogbo ọ̀nàrà wa àwọn olólùfẹ́ wa ẹ̀yin náà bá a lò bí olólùfẹ́. Kọ̀líbà kọ̀líbà. Gbogbo àwọn àfà tá a ṣètò àgbàgbàlú tá a ṣètò dákun lọ́wọ́ bàtí rẹ̀ jẹ́. Wọ́n máa kọ́ dá Ramanu yàtì bisọ̀rọ̀ àti. Ọdún tó kọ̀ lóko ní ọdún ní gbogbo ayẹyẹ àtàwọn àfà ńláńláńlá tá a kọjọ tí ó sì gbọ́rọ̀ sí alẹ́ náà ọlọ́ba àgọ́ tiẹ̀ náà. Wọ́n kọ́ ṣe. Bọ́dẹ̀ wọn ó sì ṣe. Ìrọ̀lì láàyè kọ̀líbà wà kọ̀líbà. Láàárín gbogbo àgbáyé. Wọ́n máa kọ́ dá Ramanu yàtì bisọ̀rọ̀ àti. Wọ́n máa kọ́ dá Ramanu yàtì bisọ̀rọ̀ àti. Ìrèyè ní bínú ìrèyè ṣe máa bá lọ́rọ̀ tí máa tẹ́ máa ń gbà. Ó ti tẹ́ láàrin wọn, ẹgbẹ́ láàrin wọn rúgbó. وكن شاكرا لله. Àmúra ti sàbẹ̀ ọ̀rọ̀. قلبا وقالبا. وما قدر الرحمن يأتي بسرعة. وما قدر الرحمن يأتي بسرعة. Ọpẹ́ tí mo tú lọ, èyí táwọn náà gbà sí alẹ́ lò yìí, ọpẹ́ kò ní wọ́n dùn. Tọ́lá lómi ìpínlẹ̀ tí òun rẹ̀ ní pé tí wọ́n ti ń jà. Àṣẹ bí wọ́n ti rẹ̀ ní pè wọ́n, olóríire ni wọ́n ní wọ́n gbé ẹlòmíì. وكن شاكرا لله. قلبا وقالبا. Ẹyẹ tí kò dìbò tẹ́ ẹ dá sí inú ọ̀fà ọ̀rọ̀ òní jẹ́ parẹ́. وما قدر. Wọ́n ti ń sẹ̀lẹ̀ yóò dùn mọ́ tí wọ́n fi ẹ̀gbọ́n ọ̀gá bí i òye kó ní báyìí. Ọdún mẹ́ta sàbákò. Rahmanu ya'ti bis-sur'ati. Ọ̀la ìlà àìlọ́lá. Àmín. Àmọ́ tí ó kù lọ́la, àti máa ní ká fọkàn mọ̀ pé oore yìí ò gbọ́dọ̀ ló ṣe fún wa. Gbogbo ìdájọ́ ìbá ti rí gbọ́dọ̀ ló sọ̀rọ̀ fún yóò sì yé. Wa kun shakiran lillahi. Dáàbò sọ fún mi, ipò tí wọ́n bá tọ́ ló dáa fún ọmọ ẹ̀rọ nípa àbẹ̀tò tó rí bú bẹ̀. Sọ́ni bú bẹ́ẹ̀. Owó tí wọ́n nígbà pé yẹ́ẹ̀sì àgbọ̀dọ̀ máa ń lè tẹ́lu mí ní tí ò parí dáadáa. Bẹ́ẹ̀ni òkú náà lé bú bẹ́ẹ̀. Ìmọ̀tẹ́lẹ̀ mi ní tí ń sakọ ẹnikẹ́ni tó di ajá tó kó wọgbó lọ. Èmi wá ní mú ọ. Èmi wá ní mú ọ. Wa kun Àbí shakiran. òkùnkẹ́lẹ̀ mi ní òkú tí ń bí ọ nífo. Lẹ́nu mi ní tíyàwó rẹ̀ ń bọ̀. Gbèsè òkú tó jẹ kò ní sẹ́dẹ̀tì èkú láyé rẹ̀. Lillahi qaliban wa qaliban. Àbí ẹwà tí wọ́n ní tọ́ ní sakọ. Ẹwà kẹ́lẹ̀ mi ní ìṣòro ọkọ bẹ̀. Tí wọ́n tẹ̀sí rẹ̀ wò tó tí ó fi kú káàkiri ayé. Òní ní kùgbé òní ní kùtọ̀ ìṣòro ká. Ìwé tí wọ́n kà lọ́ọ́ lọ wá kà lórí mi pé lẹ́nu mi kà tíyàwó rẹ̀ wọ̀. Àbí wọ́n sì lọ ti Hausa ní ọkọ̀ owó dé kẹ́lẹ́ mi ní ti ń fọ Hausa tí pàṣẹ kéré. Ìwé ló tún àwòrán ló dáa fún mi. Ṣùgbọ́n mi ti gánà dé ṣùgbọ́n tí a bá yẹ lórí sùn mi kàbá yìí. Tí a rọ̀bọ̀ yá wọn yóò wá di èdè mọ́lẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni yálẹ̀ tí wọ́n gbé tó dáa fún ẹ̀rọ mi wọn lọ mú wálé ni bẹ́ẹ̀ lọ́mú wọ̀dá wálé kò sẹ́yìn ẹni mo rí rẹ ti kú. Wa kun shakiran lillahi. Tó bá dé sọ̀mìtì àkàwé ṣáì káàpù dá kẹrẹ́bì. Wọ́n ní bá gbọ́dọ̀ rẹ́bì lẹ́nu káàpù káàpù yóò ní rẹ́bì wò ní ọ̀tọ̀ rẹ́bì. Qaliban wa qaliban. Wọ́n mú tí lẹ́sibẹ́sì ọ̀rọ̀ tó lè dé rẹ́bì lọ. Tàbá tó wá dé sọ̀mìtì yóò àbọ̀ wájú yóò wọ́ sọ̀rọ̀sọ̀ yóò sọ ti lóró yóò sọ ti létò. Àwọn sọ̀rọ̀ àti ní Yorùbá lẹ́yìn ó ti kí ìrìn àti àárín wa. Qaliban wa qaliban. Ìdí èyí nígbà abálé làá bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ alẹ́ ọ̀la láago mọ́kànlá sáago méjìlá mo lábá dé náà ní ọpẹ́ ọkàn kámà àtàrífà kámà kọ́nà ọba gẹ́gẹ́
òun ló ṣe ọkà wa kó wá tẹ̀lé ọlọ́run ká gbà pé kò sí agbára fún wa kò sí ọgbọ́n fún wa kò sí èdè fún wa tá a fi dé ní adé ńlá mẹ́ta ká gbà pé ọlọ́run ló ṣe tó o bá ti gbà bẹ́ẹ̀ ẹ̀rọ ọlọ́run bọ̀ tó ló bá tó ṣe tó lè gbà padà ọlọ́run orílẹ̀ tó ṣe fún àwọn gbà padà wọ́n ta padà lọ́wọ́ wa ìlú ọ̀fà mẹ́jọ ó dà ìlú ọ̀fà mẹ́jọ ó bàjẹ́ àrùn tó kò lè àrùn tó kò lè àwa mọ̀ COVID-19 àwa mọ̀ pé ìránṣẹ́ wọ́n fẹ́ ṣe sẹ̀rí àfààní ọlọ́pàá àkàkọ́ lẹ̀ bá agbára lọ́wọ́ rẹ̀ bá agbára lọ́wọ́ rẹ̀ bá agbára kò lọ́wọ́ rẹ̀ gbogbo tó ti wọ́n bá tún ẹ lẹ̀ àwa tí ò tí ì mú ọlọ́mọ jù ú mú wa torí ká lóko tí àwọn ohun tí ò dáa ní ìgbọ́dọ̀ púpọ̀ jù ní ìsìn àbí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ púpọ̀ lẹ́ẹ̀mejì ó ní wọn lọ́mọ jù ú kì í tábọ̀ pé kọ́ bá sí wọ́n olùkọ́ bá yẹ ẹni kọ́ mọ̀ sórí bẹ́ẹ̀tì iwájú dàbí kọ́ máa yọ rìn kọ́ máa lè wọlé wọ́n bàbá wọlé wọ́n sùn lórí bẹ́ẹ̀tì wọlé kí ló dé olùkọ́ yà ara bẹ́ẹ̀tì mọ́ra ọmọ mi àákéde làbí tá a máa ké bàbá wọn lọ́fà olúwàfà àwọn àfa wa ńláńlá dáadáa bàbá wa ẹni àti bàbá wa gbà ń lọ gbogbo àwọn àfa yé tá a ti wọ ṣẹ́ báyìí mo ṣẹ́ tó ti wà ní ẹ̀jẹ̀ lọ́nà mọ́jà sàárẹ̀. àmín. mọ́jà sàárẹ̀ o. àmín. odi méjì lórí bọ̀ ẹ̀ ń táwọn díẹ̀ díẹ̀ náà àti àbí sinú lánàá ìmọ̀ bàbá mi kì í kú ní sọ̀rọ̀ lọ́dọ̀ kí ló dé àkọláwẹ̀ àkọ́kọ́ bí máa ń kó yẹn lé bí ẹsẹ̀ nílẹ̀ nítorí tó padà gbára بسم الله الرحمن الرحيم إلى قريش إلى وإلى الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وكل المسلمين لهم أبواب àmì ìdókòwò tí wọ́n wà nínú náà tí a máa ma gbà tí àdáfààní àti pọ̀ nínú ọ̀pọ̀ ọmọ wa bá báyìí díẹ̀ torí pé ilé kan social distance ṣé bẹ́ẹ̀ kọ́ nílé nọ́ọ̀sì náà ló èyí náà ìjọba yìí náà rí abáàdà ẹgbẹ́ tí bá ṣe pé tó ṣe ní báyìí ká máa jókòó kò sí jẹ́ máa wọ́n bá a ti ṣe ní ọlọ́run gbàdúrà wa gbogbo ayé sì ló wù bẹ́ẹ̀ tí ká máa wò ó ọlọ́run kò tó alẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run kò tó alẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn aláràṣí ọlọ́ba àrùn máa ṣe àtàwọn ọlọ́ba tó àtàwọn ọlọ́ba tó rẹ fún wa ṣàánú gbogbo wa ṣàánú gbogbo wa àmín. Bismillahir Rahmanir Rahim. Ìlera fi náà àpapọ̀ ṣe ìlera fi fàyàbalẹ̀ ìlera fi àlàáfíà tó ìbàdíyá ìlera fi ìṣòro àtàgbọ́ ọlọ́run fún bàbá wa ìlọ́wọ́ àtàrà láàárọ̀ lọ́sàn-án lásán lórí ìdájí lórí wọn lórí ìdílé wọn lórí ọmọ kí wọn lórí gbogbo àwọn àjẹ tiwọn lórí tó jẹ́ dúkìá wọn lórí gbogbo tí ó wọn rẹ̀ yóò ní ládàá àti lọ́la lẹ́yìn ìgbà tí bàbá bá lò tó bá pẹ́ bí wọ́n fi bí 200 gbogbo tó bá kú lẹ́yìn èyí láfi náà kọ́lọ̀ tí ó tún lé bàbá àwọn náà látara àfẹ̀yàbalẹ̀ Bismillahir Rahmanir Rahim إلى قريش إلى الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ثم بات كلامه آمين bàbá tí wọ́n bẹ̀rẹ̀ fún wa láti fún ọkọ̀ parí fún wa wọ́n ṣe lọ dáná lé lọ́kàn tó kù tí ó ṣe fún wa láyé ọ̀pọ̀lọpọ̀ ó ṣe fún wa láyé wọ́n wá jẹ́ àwọn ọkọ̀ lẹ́yìn wọn àti àṣọ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lá hawla wala quwwata illa billahi nínú àti lẹ́kàn ẹ̀tọ́ fún wa ní gbogbo táàbùkù àwọn ẹni tí ó fi lọ́rọ̀ àláfíà ní áṣìkì gbogbo kan pátá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá nílò ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó bá gbogbo kan ó gbélé ní ìlú àti tó máa ṣe fún wa nísìnyí gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá gbogbo kan ó gbélé tó rọ̀ dáná ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn bí yàrá Bismillahir Rahmanir Rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar gbogbo àwọn gbogbo wa ọ̀rọ̀ àkẹ́wò àmín gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ti sáà tí mo sáré tí ọ̀rọ̀ ńlá sí lọ́wọ́ kí ọ̀rọ̀ gbogbo àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀fà ọ̀rọ̀ ọ̀rọ̀ àdáwọ̀ àwọn tí ó jẹ́ ìmáwò tí wọ́n já lọ́pọ̀ kiri wọn àwọn ìyàwó àwọn àdáwọ̀
àwọn alábàáṣepọ̀ òkèèrè. Àwọn ẹ̀kọ́ tó wáyé tí wọ́n ti lọ́wọ́ òkèèrè. Ìwà lórí òkú mùsùlùmí àpapọ̀ òkèèrè. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Ayé wọn ló kó lọ wọ́n yóò dá. Àwọn àsìkò tó bá ní ilé ẹ̀kọ́ ìsìlámù ẹ̀sìn ní kó tó kẹ́kọ̀ọ́ wọ́n kó tó agbára sí wẹ́ẹ̀sì ọlọ́pàá tó bá wà. Jáde ìsìlámù ló lọ àwọn àjàgbá yìí rà. Òjòrò fún wa lónìí mẹ́jọ ìrora fún wa lọ́la. Ó ti wá òkèèrè owó kò tó jàgbá yìí rà. Wọ́n dà jẹ́ àwọn ọlọ́rọ̀ fàràdé wa. Wọ́n dà láti lọ fi dúró yà sọ̀rọ̀. Àfi ká àkàtà sẹ́ńtà òkè náà wà lọ́dọ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin.